dédé ìwòyí o gbogbo etí tó ń gbọ́ wa àti gbogbo ojú tó ń wò wá. Ẹ káàbọ̀ sí àárín wa o, ẹ káàbọ̀ sí àárín ẹgbẹ́ wa, ẹgbẹ́ olóríire, ẹgbẹ́ aláyọ̀ ni, ẹgbẹ́ ABD Yorùbá. Nínú ẹgbẹ́ wa, àwa a máa bára wa ṣeré, a máa bára wa yọ̀, a máa kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá pẹ̀lú orin, pẹ̀lú ìtàn lóríṣiríṣi là ń kọ́, à ń kọ́ àṣà àti ìṣe Yorùbá náà. Ní òní, ìtàn Ìjàpá àti Ọ̀bọ la fẹ́ kọ́ o. Ká fi kọ́ ara wa lọ́gbọ́n, ká fi mọ ohun tí ó yẹ ká ṣe nígbà tí ọ̀rẹ́ bá dà wá. Ṣé ó yẹ ká gbẹ̀san ni? Àbí kó yẹ ká ṣàánú? Àbí ká fi ibi san ibi? Àbí ká fi oore san ibi? Ẹ jókòó, ẹ fẹ̀yìntì, kẹ́ ẹ máa bá wa kálọ nínú ètò yìí. Ẹ ṣé o. Ní ayé àtijọ́, Ìjàpá àti Ọ̀bọ jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn. Tí a bá sọ wípé ọ̀rẹ́ kòríkòsùn ní ilẹ̀ Yorùbá, ìyẹn túmọ̀ sí bí mi ò rí ẹ, mi ò lè jẹun. Bí mi ò rí ẹ, mi ò lè mumi. Bí mi ò rí ẹ, mi ò lè sùn. Àwọn méjèèjì a máa wálé ara wọn wá bára wọn ṣeré. Ọ̀rẹ́ wọn débi wípé tí eléyìí bá wá sí ilé ọ̀rẹ́ rẹ̀ tó ń padà lọ sílé, eléyìí ò ní jẹ́ n pa ẹ́ lẹ́sẹ̀ dà, jẹ́ n sìn ọ́ dọ́nà. Tán bá tún tún dọ́nà téléyìí bá ti ní ó dàárọ̀ o, èmi ti ń lọlé wa, eléyìí tún jẹ́ kí n sìn ẹ́ kó má jẹ́ ìwọ nìkan. Báyìí ni ọ̀rẹ́ àwọn méjèèjì rí ní ìgbà náà. Wọ́n á máa wára wọn, wọ́n á máa bára wọn ṣeré, wọ́n á máa bára wọn ṣọ̀rẹ́. Gbogbo ènìyàn ló mọ̀ wípé ọ̀rẹ́ kòríkòsùn ni àwọn méjèèjì. Ní ọjọ́ tá ǹ wí yìí, eré làwọn méjèèjì ń ṣe lẹ́bàá ilé Ọ̀bọ ni wọ́n bá ní gbìrìgbìgbìgbìgbì ná bá ń gbọ́ ẹsẹ̀ tó ń mì tìtì. Níbi tí wọ́n ti ń bára wọn ṣeré, òhun ni wọ́n ti gbọ́ gbìrìgbìgbìgbìgbì gbàràgbàgbàgbàgbàgbà. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ilẹ̀ ń mì tìtì. Eléyìí di bóò lo yà ń mi? Kí ló ṣẹlẹ̀ nínú igbó? Kí ló ṣẹlẹ̀ láàárín àwọn ẹranko tí ilẹ̀ mì tìtì tó tó báyìí? Ọ̀rọ̀ ti wá di ó ń rúgbó bọ̀. Ìwọ tó bá lè rí orí ara rẹ dìmú, àfírá kó o sáré tètè kó o lọ wábi sápamọ́ sí. Nígbà tí àwọn méjèèjì gbọ́ gbùrùgbùrù báyìí, wọ́n mọ̀ wípé nǹkan ń ṣẹlẹ̀ ní àárín ìlú wa. Nígbà tí ọ̀rọ̀ ti wá di kí oníkálùkù wábi fara pamọ́ sí, kí olórí dorí ẹ̀ mú kó wábi gbà lọ. Ìjàpá mọ̀ wípé ọ̀rọ̀ yìí ó dí kókó tìtorí pé mi ò lè sáré tó àwọn ará yòókù láti lọ fara pamọ́. Ọ̀bọ kẹ̀dẹ̀ ré, a mọ̀ pé ayára bí àṣá ni, kó kàn ti múgi gùn ni, á débi tó ń lọ. Ni Ìjàpá bá bẹ ọ̀rẹ́ rẹ̀ ló bá ní Ọ̀bọ, o ò sì ràn mí lọ́wọ́, ko mú mi lọ́wọ́ ko má fi mí kalẹ̀ kí àwọn tó ń sáré bọ̀ yìí kán dá sèríà fún mi. Má jẹ́ n jìyà, ràn mí lọ́wọ́. Wéré, Ọ̀bọ ò tiẹ̀ rí ti Ìjàpá rò ló bá mú, ó di fò 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 ló bẹ́ mọ́gi, ló bá gba ibi tiẹ̀ lọ. Ìjàpá káwọ́ lérí ó ní tèmi bá mi lénìí. Ó wá débi pé kí ni màá ṣe báyìí? Èrò wo ni mo fẹ́ gbà rò? Ète wo ni mo fẹ́ pa? Báwo ni màá ṣe sá àsálà fún ẹ̀mí ara mi báyìí? Nǹkan tí Ìjàpá bẹ̀rẹ̀ sí ní rò nínú nìyẹn. Bó tilẹ̀ jẹ́ wípé ó ń gbọ́ gbùrùgbàgbàgbà tó ń rúgbó bọ̀ lọ́dọ̀ rẹ̀, àmọ́ kí ló fẹ́ ṣe?
Ìjàpá sáré títí, ó tiraka títí láti wábi sápamọ́ sí, láti fibi pamọ́ sí kí àwọn tó ń rúgbó bọ̀ yìí kán má ṣe é ní ṣàbàṣàbà. Ṣùgbọ́n aṣọ ò bọ́ mọ́yẹ mọ́ o, ọmọyẹ ti rìn ròrò ó ti wọjà lọ. Ìjàpá ò ríbi sápamọ́ sí tí àwọn tó ń sábọ̀ tí wọ́n fi dé ọ̀dọ̀ rẹ̀. Gbogbo wọ́n dẹ̀ tẹ̀ ẹ́ mọ́lẹ̀, gbogbo wọ́n sì bí ìkan ṣe ń tẹ̀ ẹ́ lórí nìkan ṣe ń tẹ̀ ẹ́ lọ́rùn, nìkan ṣe ń tẹ̀ ẹ́ lọ́wọ́, nìkan ṣe ń tẹ̀ ẹ́ láyà. Gbogbo wọn ló sáré pàràpàrà gbàgbàgbàgbà tán ń gun orí Ìjàpá tí wọ́n ń gbabi tí wọ́n ń lọ. Ìyà máa jẹ Ìjàpá ní ọjọ́ tí à ń wí yìí. Pẹ̀lú ara ríro, pẹ̀lú orí títa, ọwọ́ títa, ọrùn dídùn, Ìjàpá ṣáà wọ́ títí tó fi rí ọ̀rẹ́ rẹ̀ ọ̀bọ níbi tó sápamọ́ sí. Ìgbà tí ọ̀bọ rí Ìjàpá tó ń wọ́ bọ̀, ó rẹ́rìn-ín ó rẹ́rìn-ín tàkìtì ó ní ìyà máa jẹ ọ́ ìwọ ọmọkùnrin yìí, àbóò rátàrí rẹ tó ṣe ń dán pẹ̀lú bí ìyà ṣe jẹ ọ́ tó. Ó tún fọ́ sẹ́rìn-ín kàkàkàkà. Ìjàpá wò ó báyìí, kò lè sọ nǹkan kan. Àmọ́ ní gbogbo bí ọ̀rọ̀ ṣe dun Ìjàpá tó, kò sì fi bẹ́ẹ̀ bínú sọ́rẹ́ rẹ̀ náà. Ìjàpá bá mú àdúrà ló bá mu bẹnu ó ní tí mi ò ṣẹ̀ ni ìyà jẹ mí tó báyìí. Mi ò kúkú sí lára àwọn tó ń ṣe tapatìtì tó ń sáré káàkiri tó fi wá jẹ́ pé èmi wá ni ìyà wá jẹ́ ti tèmi ní òní báyìí. Wo ara tó ń ro mí, orí ń fọ́ mi, àyà ń dùn mí, ọwọ́ ń dùn mí láì ṣẹ̀ láì rò. Ló bá ní ọ̀rọ̀ tá ò mọwọ́, tá ò mọ ẹsẹ̀, Ọlọ́run má mà jẹ́ kó kóbá wa, àkóbá àdábá, Ọlọ́run má jẹ́ a rí o. Lérò inú rẹ̀ bíi pé kọ́bọ sọ pé àmín, kọ́bọ dẹ̀ ṣàánú rẹ̀, kọ́bọ dẹ̀ bá pé pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi. Ọ̀bọ ò ṣe bẹ́ẹ̀ o, ọ̀bọ tún fọ́ sẹ́rìn-ín. Ọ̀bọ bá lọ ibi tó ní lọ ńtiẹ̀, ó bẹ́re tiẹ̀ lọ. Ọ̀rọ̀ yìí dun Ìjàpá, ó dùn ún wọnú, ó dùn ún keegun ara. Ló bá ní tọ̀, ó dìgbà nìyẹn o. Ó sì wọ́, ó wọ́ lọ sí ilé ara rẹ̀ náà. Ìjàpá ṣe bí ẹní pé ọ̀rọ̀ yìí ò dùn ún, àmọ́ nínú ara rẹ̀ ó mọ̀ pé ó dùn ún dáadáa. Ó wá pinnu pé màá sì kọ́ ọ̀bọ lọ́gbọ́n. Èmi lọ̀bọ yẹ̀yẹ́ tó báyìí. Mo ní kó ràn mí lọ́wọ́, kò ràn mí lọ́wọ́. Mo tún gbàdúrà tó yẹ kó sàmí, kó bá mi kẹ́dùn ara mi, kò ṣe eléyìí, ó tún wá fi mí ṣẹlẹ́yà. Yóò gbà, màá dá sèríà fún un, màá pa á lẹ́kún, màá mú kó ẹ̀rín yẹ̀yẹ́ tó fi mí ṣe, á kó o jẹ. Ó kù èmi àti ẹ̀. Ní ọjọ́ kejì, Ìjàpá rò ó títí pé kí gan ni mo lè ṣe tí màá fi kọ́ ọ̀bọ yìí lọ́gbọ́n? Kí ni mo lè ṣe tá fi jẹ́ kó mọ̀ wípé ohun tó ṣe yìí kì í ṣe ohun kékeré? Ó wá rò ó, ó ní mo ti mọ ohun tí mò ń ṣe. Ló bá wọlé lọ, ló bá lọ dín àkàrà tó dùn.
ó dùn lójú, ó dùn wò lójú, ó tún dùn lẹ́nu. Ló bá tún fi oyin, ló tún fi rà á dáadáa. Ló bá gbé kẹ̀ 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 kẹ̀, ó dé abẹ́ igi. Igi tó mọ̀ wí pé kìnìún á máa wá lójoojúmọ́ láti gbatẹ́gùn. Ìjàpá bá gbé àkàrà yìí, ló bá débẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ń gun igi yìí. Ẹ̀yin náà mọ̀ wí pé láti gun igi fún Ìjàpá kì í ṣe ohun kékeré. Àmọ́ ọ̀rọ̀ tó ń dun Ìjàpá nínú yìí kò tiẹ̀ jẹ́ kó rò wí pé igi eléyìí ó mọ̀ ga jù fún mi. Bó ṣe gbákàrà lórí náà ló ń ṣe tẹ̀ 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 ló ń gun igi lọ. Ó wá sọ wí kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ n ó délé mi o, n ó délé mi o, n ó délé mi o. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ n ó délé mi o. Orin tí Ìjàpá ń kọ fún ara rẹ̀ lọ́jọ́ náà leléyìí. Àmọ́ orí igi ló ń lọ o. Màá ṣáà dé ibi tí mò ń lọ yìí náà ni. Láìpẹ́ láì jìnnà, Ìjàpá mógi gùn, ló bá jókòó mí kanlẹ̀. Àsìkò ti wá tó láti retí kí n jòkó jẹ́ẹ́ títí tí kìnìún á fi dé. Ìjàpá bá gbé àkàrà sẹ́gbẹ̀ẹ́. Ó dá jókòó sí orí igi, ó ń retí kìnìún. Kò pẹ́ kò jìnnà náà ló bá rí kìnìún tó ń bọ̀. Ibi a wí la dé yìí, ọ̀rọ̀ bùṣe. Kí kìnìún dé, kó fẹnu bà àkàrà yìí, ká wá mọ ibi tá ǹ lọ. Kìnìún náà dé ló jókòó ló ní kí ní ń jẹ lénìí báyìí? Ẹranko wo ní ń fi ṣe ìpápánu ní àárọ̀ yìí báyìí? Níbi tó ti ń ro eléyìí ló bá gbọ́ pà. Pà tí kìnìún gbọ́ báyìí tó gbójú sókè. Kí ló rí? Kí leléyìí tó ń dán ròdòròdò yìí? Ló bá fẹnu là díẹ̀, fahọ́n là díẹ̀. Ó mọ̀ dùn. Bí kìnìún ṣe gbé há ló jẹ ẹ́. Eléyìí mọ̀ dùn, ó dùn jù. Bó ṣe tún kó tó wí kó tó fọ̀, ìmíì tún jábọ́ pà. Ó hán, ó jẹ ẹ́ pà. Ó hán, ó jẹ ẹ́ pà. Kìnìún ń gbádùn àkàrà tá ti fi oyin rà tó dùn mìrìnmìrìn. Ó ń jẹ ẹ́ lọ, ó ń jẹ ẹ́ lọ. Àmọ́ ẹ̀yin náà mọ̀ pé kò sóhun tó níbẹ̀rẹ̀ tí kì í lópin. Kìnìún ṣì ń retí kí àkàrà olóyin jábọ́ ni kò bá sí àkàrà mọ́ o. Ó ní nígbà tí mo tún ń gbádùn àkàrà yìí nígi yìí bá yé ju àkàrà sílẹ̀ńlẹ̀. Ló bá gbọn igi, ló gbọn igi pé àkàrà dàkàrà. Àkàrà ò jábọ́ mọ́ o, àkàrà ti tán. Níbi tí kìnìún ti ń wá àkàrà ló bá tajú kán lórí Ìjàpá lókè lórí igi. Ó ní Ìjàpá, àṣéwọ ni? Óyá 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 fẹ́rẹ́ sọ̀kalẹ̀ kó wá fún mi ní àkàrà olóyin yìí. Kí ló dé tó fi tọ́ mi lẹ́nu wò? Tó dẹ̀ jẹ́ kí ó tán? Tó mọ̀ wí pé nǹkan kékeré yìí tó mi. Óyá o, máa bọ̀ wá fún mi ní àkàrà tó kù.